ní títí ẹni o lè fi bàbá mi ṣe bàbá o bàbá títí ẹni ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ tó máa fi tọ́jú bàbá ẹ̀. Me, I'm not going to go to your mother's matter, but you need to do the little and take care of your father. Má sọ pé wọ́n sọ pé kinní kan yẹn nínú ìsàlẹ̀ kan yẹn yìí máa rí lé 40 million 50 million tẹ́ máa gbé tí bàbá yìí máa fi máa jẹun tó bá mọ̀ pọ̀ kẹ́ take care of your yes. tó bá mọ̀ pọ̀ ní take care of wọn rẹ́ ó ní di building kan tó kọ́rùkọ bàbá ẹ̀ sí kọ́ máa fi rẹ́ǹtì yẹn jẹun. Wọ́n gbèrè fún púpọ̀ lọ́wọ́ ẹ̀ náà. My father is a popular person. Gbogbo ní àbá ṣiṣẹ́ sínú ló ti máa ń jẹun. Mo bẹ̀ nítorí Ọlọ́run about Zinat you need to take care of Zinat. And ìyá Zinat wà ní bíbá and you are talking about Zinat. The lady said you can go and do DNA test for her. Everybody if you any father that can go to the kids kọ́ lọ ṣe DNA kó lè mọ̀ pé ọmọ ẹ̀ ní if you are doubting it because ọkùnrin máa ń parọ́ pọ̀ wọn kọ́ làwọn ọmọ DNA will bring the proof out. Ibi tó bá ti fẹ́ lọ ṣe DNA ìyá Zinat máa tẹ̀lé ẹ lọ àwọn fámìlì ẹ̀ máa tẹ̀lé ẹ lọ. Má ló náà bẹ̀ ló ṣe súná ọmọ yẹn. Ó jẹ́ kí lẹ́yìn sí ló ti pa ìyẹlé lórí kó tó lè rí ọkọ̀ fẹ́ǹsì ó máa pẹ́. Ẹ jọ náà ẹ jọ nígbà tí just please now ẹ jọ nítorí Ọlọ́run Almighty allow every one of us that want to donate. Nǹkan tèmi fẹ́ sọ púpọ̀ àmọ́ nǹkan tí fẹ́ sọ ni pé gẹ́gẹ́ bí nǹkan tó ń ràn tó ń já àwọn ìròyìn káàkiri pé kò ṣe bàbá tó bí àṣà tẹ́lẹ̀ bàbá tó bí ni o máa ló bàtà ẹ̀ ọdún sì máa ló la wà ìsàlẹ̀ kó la wà yóò nílé bàbá ẹ̀ kó la wà òun la wá báyìí lórúkọ tèmi ò ní padà sóni bárẹ́ Mustapha Abiodun èmi gbọ́ngbọ́n náà ti ṣe gàrí tíra bàbá yìí tọ́lọ́hùn òfin jẹ́ kó ti jẹ́ ní àná tó nǹkan ti fẹ́ sọ kò jù ẹ lọ ẹni tó lẹ̀ kí ìyá ọmọ ẹ̀ tó bí òun ló wà lẹ́gbẹ̀ẹ́ wa yìí òun ni ẹ bá wọn ẹ sábà wá sọ kó wá bó ṣe máa tọ́jú bàbá yìí ò gbọ́dọ̀ kú kí nǹkan bó gbọ́dọ̀ ṣe Àṣàkẹ́ kò gbé pé àwọn pépé ẹ̀rọ bá ń sọ ẹ̀ kò gbé ẹ̀yin èèyàn wa ìkà tí ó rògbò ẹ̀ka tí ó dáa ilé torí pé mọ́jọ́kùnrin ti mọ́ sòdodo ọ̀rọ̀ mo ṣe ń gbọ́rọ̀ nu bàbá Àṣàkẹ́ ọwọ́ amúmẹ́rán tí àwọn bàbá kan nísàlẹ̀ Èkó nínú ìpínlẹ̀ Èkó mẹ́rin tó jẹ́ pé àwọn ètò ọmọ ń tiyan ni pé kí wọ́n fẹ́ yàwó wọ́n sì fún yàwó lóyún tí wọ́n bá ti fún yàwó lóyún tó bá dijọ́ súná ọmọ kódà ó lè jẹ́ yàwó ni ó gbé ìdá mẹ́ta nínú ìdá mẹ́rin kan tí wọ́n fi ṣe súná ìkómọ jáde ibi táwọn bàbá yìí wà ní làákàyèdè wọn ó tún wá káwọn ọ̀rẹ́ wọn pàtẹ ọtí síwájú níbi ìkómọ jáde lẹ́yìn ìjọ náà báyìí wọn ò ṣe nǹkan kan lórí ọmọ mọ́ ọmọ ọ̀rà lédi ni o ọmọ ọlọ iléèwé ni o ọmọ ọ̀jẹ̀ ni ọmọ òun ni o ìyá ní ọmọ ẹgbẹ́ ńtọ́pọ̀ lẹ́kọ̀ọ́ nù ẹ̀yin tẹ́yìn dẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá ní ọmọ ń pa ẹ wá bí ẹ wá já mi ẹ̀yin yẹn wá bó ṣe pọ̀ lọ yàrá lẹ́kọ̀ọ́ nù àwọn ọmọ wọn yìí wọ́n wà gbìyànjú wọ́n forí já igbó wọ́n forí já igi wọ́n forí já ọ̀dàn tí wọ́n bá jájú ọ̀nà tán alẹ́ bá wá dé tí àbá wá ń jà àwọn bàbá tí ń ráre àwọn ọmọ yìí àwọn ìyá wọn ìyá tí wọ́n wá jẹ táwọn ọmọ yìí náà tó sojú àwọn ọmọ yìí díẹ̀ sojú àwọn ọmọ yìí wọ́n wà fẹ́ mọ́ fi rán ró tí wọ́n bá fi rán ró àwọn wà máa káàánú pé sọ yóò rí bẹ́ẹ̀ sọ yóò rí bẹ́ẹ̀ mo wá fẹ́ rọ ẹ̀yin ìyá náà ẹ mọ́ torí pé bóyá ẹ̀yin nìkan àdágbé àdáfà ẹ rántí pé ọmọ tẹ́ ẹ tọ́ gba títọ́jú dé èèyàn kì í ṣagbára yín o kì í sì sọgbọ́n yín ọba elédùà ló kún yín lọ́wọ́ tẹ́ ẹ fi rọ́mọ tọ́ tó fi dé èèyàn ẹ rántí pé ọba elédùà lọ́ba yín sọ dé èèyàn kì í sọgbọ́n yín kì í ṣagbára yín kì í sówó tẹ́ ẹ ná àlùbáríkà ara bàbá yìí tó yẹ kó tà fọmọ yìí tó yẹ kó máa lò àlùbáríkà yìí lọ́lọ́ ń gbà kúrò lára bàbá yìí ló fún ọmọ yìí torí pé kí ni bàbá yìí ọ̀sẹ̀ tọ́ lórí ọmọ mo wá ń rọ ẹ̀yin òbí pàápàá jùlọ ẹ̀yin ìyá ẹ mọ́ jẹ́ kí àwọn ọmọ ó fìyà jẹ bàbá wọn ẹ mọ́ sọ pé ọmọ gbẹ̀san ẹ dákun torí tọ́lọ́run àti irú ẹ̀tọ́ pọ̀ dáadáa tí ìyà jẹ bàbá fún kódà bàbá mi ti ẹ̀kú gan tọ́mọ wálé kò yọjú bẹ́ẹ̀ pé àtúkútúkú ẹ̀ lọ́nà ọ̀run lérò ń gba pé ó ń gba ẹ̀san látàrí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀bá fún ìgbé tí ìyá ẹ̀ ti sọ fún ọmọ ẹ̀ nípa bàbá rẹ̀ ojú ọmọ Yorùbá ẹ̀mí rọ̀ wá ní o ẹ̀yin bàbá tẹ́ pé ìyàwó lẹ́yìn mọ́ gbé lẹ́yìn kẹ́ ẹ bóbìnrin sùn kẹ́ ẹ fún lóyún kẹ́ ẹ jẹ́ ń jẹ ẹ̀kọ́ mọ́ kẹ́ ẹ káwọn ọ̀rẹ́ lọ kẹ́ ẹ lọ pàtí ọtí kẹ́ ẹ mú gbó kẹ́ ẹ mutí kẹ́ ẹ túká kẹ́ ẹ ní ẹ̀tọ́ kankan tẹ́ ẹ̀ ń ṣe lórí ọmọ ẹ fọ̀rọ̀ bàbá Àṣàkẹ́ kọ́gbọ́n o
àwọn ò ní bàbá Àṣàkẹ́ ọ̀tọ́mọ rẹ o, àmọ́ Yorùbá bọ̀ wọ́n ní ajá tó rí ni tí ń jù tọwọ́ adájá tó rí ni tí ń gbó, ọ̀rọ̀ náà ní bá wọ́n sì ní bí ọ̀bà nídìí obìnrin ìjẹ́kúmólú tẹ́ ẹ bá pe Àṣàkẹ́ náà bọ́ta Àṣàkẹ́ ò rí wí o, bẹ́ẹ̀ sì pé yá Àṣàkẹ́ wá yóò rí sọ. Ojúlówó ọmọ Yorùbá, ọ̀rọ̀ tí mo sọ ọlọ́gbọ́n ló lóye, ọ̀mọ̀ràn ló lè mọ̀. Àwọn tí irú ẹ̀ bá ti ṣe rí ni wọ́n mọ pàtàkì nǹkan tí mò ń sọ. Ojúlówó ọmọ Yorùbá, àní fọ́ ìmọ̀, èmi ní mọ̀ wá ẹ̀yin láàmú bá. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ tẹ́ ẹ̀kọ́ wo ètò mi rèé, ẹ bá mi subscribe sórí channel mi, kẹ́ ẹ bá mi share, kẹ́ ẹ bá mi like, kí ọ̀rọ̀ ìkọkàn àwọn tẹ́ ẹ kọkànlá bóyá yóò ṣiṣẹ́ lórí ọkàn wọn táwọn bàbá yìí tí wọ́n mọ ẹ̀tọ́ wọn lẹ́tọ̀ọ́ tí wọn ò fi ní jìyà ọjọ́ alẹ́ mọ́. Ó dàbọ̀ náà.